gbajúgbajà olórin ni tó tún jẹ́ olùdásílẹ̀ oríṣiríṣi iléeṣẹ́ rédíò káàkiri ilẹ̀ Yorùbá, ìyẹn àwọn rédíò Fresh FM, ìyẹn ọ̀mọ̀wé Yínká Ayéfẹ́lẹ́, ẹni tó pè yàn mọ̀ sí Ọjà. Ó mà ti sọ̀rọ̀, ó ti tú àṣírí ńlá lórí nǹkan ọmọkùnrin ẹ̀, àwọn ọmọ tó bí àti ìyàwó ẹ̀, tí bàbá náà sì jẹ́ kó di mọ̀ pé gbogbo àwọn tó ń lérò pé òun ò lè bá obìnrin sùn wọ́n ń tara wọn ni o. Ṣùgbọ́n ìbẹ́ta tó ń bí láìpẹ́ yìí àti ọmọkùnrin kan tó ń ti bí síwájú wọn tí gbọ́n jẹ́ ọkùnrin mẹ́rin, ó ní ìdí àrùn ìnà fi fún ìyàwó òun lóyún o, tí kìí ṣe pé òun lọ gba àwọn ọmọ náà tọ́ tàbí pé òun lọ rà wọ́n ní ilé àìláìlóbìí. Ẹ rántí wípé lọ́jọ́ 12 oṣù 12 ọdún 1997 ènìyàn Yínká Ayéfẹ́lẹ́ ní ìjàmbá ńlá èyí tó sọ di ẹni tí ò lè fi ẹsẹ̀ rẹ̀ mọ́, tí wọ́n sì ní eegun ẹ̀yìn ẹ̀ tó lóyìnbó ń pè ní spinal cord ó ti kàn. Ṣé sì rèé, bàbá kó èèyàn mẹ́wàá sílẹ̀ tírú ìjàmbá náà ṣẹlẹ̀ sí. 8 nínú wọn ni nǹkan ọmọkùnrin wọn ò ní ṣiṣẹ́ tí wọn ní lè bóbìnrin sùn mọ́. Èyí ló jẹ́ kí ìròyìn máa gba àgbòrò pé Yínká Ayéfẹ́lẹ́ ò lè bóbìnrin sùn, kò lè fóbìnrin lóyún, kò sì lè bímọ láéláé. Ṣùgbọ́n nígbà tí Yínká Ayéfẹ́lẹ́ wá bímọ, pàápàá tó bí ìbẹ́ta ní ọdún díẹ̀ sẹ́yìn, ni àwọn kan tí ń wò pé ṣé Yínká Ayéfẹ́lẹ́ náà ló sì lọ́mọ náà bó lọ rà wọ́n àbí ó lọ gbà wọ́n tọ́. Ṣùgbọ́n tó jẹ́ pé Yínká Ayéfẹ́lẹ́ ó ṣẹ̀ṣẹ̀ fèsì sí ọ̀rọ̀ yìí lọ́sẹ̀ tó kọjá lásìkò tó ń dáhùn ìbéèrè lórí ètò ọkùnrin adẹ́rìn-pòṣónú orí ẹ̀rọ ayélujára ní ìyàn ìsìgbéyìí. Nígbà tó ń sọ̀rọ̀, Yínká Ayéfẹ́lẹ́ ní fúnra wọn lòun fún ìyàwó òun lóyún o, tó sì bímọ, tó sì ní òun kò tiẹ̀ gbọ́ ọmọ wò tàbí gba ọmọ tọ́ rí. Ó ní lóòótọ́ nígbà tó ń ní ìjàmbá, òun gbọ́ pé àwọn kan sọ pé òun kò ní lè bá obìnrin sùn mọ́. Kódà ó ní lọ́sàn-án ọjọ́ kan tí nǹkan ọmọkùnrin òun dédé dìde lábẹ́ ṣòkòtò tó nàró tó wú tàǹdà, ó lóun kàn rí táwọn èèyàn ṣe àríyá lẹ́gbẹ̀ẹ́ òun tí wọ́n ń fò sókè tán dunnú tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó lóun wá béèrè pé kí ló dé. Ó ní wọn láwọn dókítà ti sọ pé nǹkan ọmọkùnrin òun ò tún dìde mọ́ tàbí ṣiṣẹ́ mọ́, tó sì ní òun kàn rẹ́rìn ni nítorí pé àwa má dìde níṣẹ́ Olúwa, àti pé nǹkan ọmọkùnrin òun ó ń ṣiṣẹ́ kárakára, ó sì ń fún obìnrin lóyún. Yínká Ayéfẹ́lẹ́ wá tú àṣírí lórí ìyàwó ẹ̀, arábìnrin Tèmítọ́pẹ́ Títílọpẹ́. Ó ní kò tó níjàmbá ló ti jẹ́ ọ̀rẹ́bìnrin òun táwọn jọ ń ṣe wọléwọ̀de. Ó ní lẹ́yìn tí ìṣòro tó dé tó ń tó níjàmbá kó pa òun tì, ó dúró ti òun ni. Ó lóun tiẹ̀ ti wò ó gbà táwọn èèyàn kò máa fòun sílẹ̀. Ó lóun ò pé iṣẹ́ ni tó dúró ti òun nílé ìwòsàn lásìkò ìṣòro òun ni yóò wá fi òun sílẹ̀ lẹ́yìn tó ń gbádùn. Ó lóun dúpẹ́ lọ́wọ́ obìnrin náà nítorí pé ó dúró ti òun lásìkò ìṣòro, àti pé obìnrin dáadáa, obìnrin tó dàbí ìyá ẹni Tèmítọ́pẹ́ Títílọpẹ́ ìyàwó òun. Ní báyìí, ajíhìnrere Yínká Ayéfẹ́lẹ́ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ọjà, ó ti tú àṣírí lórí nǹkan ọmọkùnrin ẹ̀, àwọn ọmọ tó bí àti ìyàwó ẹ̀ o, tó sì jẹ́ kó di mọ̀ pé nǹkan ọmọkùnrin òun ṣiṣẹ́ dáadáa, òun lòun fún ìyàwó òun lóyún, àwọn ìbẹ́ta tó bí ìyàwó òun náà sì tún jẹ́ ìyàwó alálùbáríkà tó dúró ti ọkọ lásìkò ìṣòro.